kalẹ́ gbogbo ọmọ Yorùbá a kú dédé àkókò yìí níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́ máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ̀ Sòkòtò kẹbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọ máa gbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orí kó bùkún mi kó bùkún yín. Mo kí Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba tó dá gbogbo wa tó mọ̀dé pàtàkì tó fi dá wa sáyé Olódùmarè mo ṣèbá o. Mo wá kí ẹ̀yin àlè ulama'u warasatul anbiya'i ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àtèyí tó pamọ́ pátápátá. Mo kí yín o wípé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kí gbogbo ọmọ ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀gbọ́n mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì pé àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín o. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi nínú ẹ̀sìn tá a bá láyé. Mo kí yín pé ewé a máa jẹ́ egbò a máa jẹ́ ẹ̀ ní í ṣe ewé já ẹ̀ ní í ṣe egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin abiyamọ tí pọnmọ tọmọ yìí fi ṣubú ẹ̀yin abiyamọ tí pọnmọ tọmọ yìí fi ṣìṣe ẹ̀yin abiyamọ tí pọnmọ tọmọ fi rí ilé ayé wa. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fìkan ṣoré kiri èyí dẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣe àwa ọmọ Yorùbá tòótọ́ ẹ fi ṣe wá lórí owó ẹ fi ṣe wá lórí ọlá ẹ fi ṣe wá lórí àìkú tí ṣe baálé ọrọ̀ torí ẹ̀yin làgbà gbanigbani. Ẹ mọ̀ ṣe bá orí tó kún tí ò níná ìbá ọjà tó kún tí ò lérò ìbá oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani mo ṣèbá yín o mo ṣèbá yín o mo ṣèbá yín o. Mo kí Ọ̀nìrìṣà àrólé Oòduà jẹgbẹ̀nẹ̀bẹ́ àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo fi Ọ̀nìrìṣà mo fi kí bá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn mo wá fi àwọn méjèèjì mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá lẹ́ẹ̀karọ̀ òjìrè. Mo wá tara sàṣàdọ́dọ̀ bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Mo kí yín o agbára lọ́wọ́ Ọlọ́run àdélẹ̀ lérè. Mo wá kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá wípé àkúṣẹ́. Mo fi ẹnjìnì Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé mo fi kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá wípé ẹ kú iṣẹ́ o Olódùmarè yóò mọ̀ wà pẹ̀lú. Mo wá kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi wípé lágbára lọ́wọ́ Ọlọ́run òmìnira ìran Yorùbá yóò ṣojú gbogbo wa kò ní í ṣẹ̀yìn wa. Ọwọ́ tó bá ṣẹ̀gùn sí àwọn àgbà bọ̀ wọ́n lọ́wọ́ tó bá ṣẹ̀gùn sí ní ṣe kíni ní jẹ ọbẹ̀ rẹ̀ lágbára lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa ìyá wa tẹ́ ẹ ṣe làkàkà lórí kí ìran Yorùbá kó lè bọ́ lóko ẹrú lágbára lọ́wọ́ lọ ẹ̀yin náà lẹ́ẹ̀ jẹ wàhálà yín o kò ní í sẹ́ni tí ó jẹ wàhálà lẹ́yìn yín àlùbáríkà àwọn tó lódùmarè tó kó ilé ayé lé lọ́wọ́. Àwọn nǹkan wo ló gbé ń wáde lónìí ẹ̀ẹ́rì kó ti tó bí ọjọ́ méjì àbí bí ọjọ́ mẹ́ta tí mo ti sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tí ń lọ. Nǹkan méjì ló gbé mi wá. Àwọn nǹkan tó gbé mi wá ní í ṣe pẹ̀lú àwọn tí a ń bẹ ní gbàgà tí ilé ẹjọ́ tí wọ́n ní kán lọ rèé fi wọ́n sí rìmáǹdì náà pé kán sì mọ gbatẹ́gùn nínú ọgbà ẹ̀wọ̀n ní Agodi ńlẹ̀ Ìbàdàn pé kí wọ́n mọ rèé gba atẹ́gùn o pending the time tí ìgbẹ́jọ́ ò tó fi wáyé lórí ẹ̀sùn ìgbésùmọ̀mí ìkóhun ìjà olóró sílé láì ní ìwé òfin tó gbé dání ìdàlúrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Paríparí babaláku bẹ̀ ó ní ìfipá ìdìtẹ̀ gba ìjọba. That is what we call treason and felony tí ìjọba fi kàn wọ́n. Àmọ́ àwọn nǹkan kan yà mí lẹ́nu pé láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ àwọn tó ràn àwọn pípù yìí níṣẹ́ wọn ò fi bẹ́ẹ̀
sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ wípé bóyá àwọn ti gba lọ́ọ̀yà fún wọn o, bóyá Amẹ́ríkà, Germany, India, Japan, gbogbo àwọn orílẹ̀-èdè yẹn bóyá wọn ò ṣígun wọ Nàìjíríà láti wá bá wọn mú àwọn ọmọ ológun ìyá onídìrí tí wọ́n mú, bóyá wọn wà bá wọn mú jáde ni. Níwọ̀n bá àgbà tẹ́ ẹ ti sọ wípé United Nations ti sọ pé kẹ́ ẹ lọ rèé dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ìyẹn lèmi wá ń rò pé ó yẹ kó ti wáyé, àmọ́ mi ń rí ní mo tọ́ pé ìyá onídìrí fúnra ara ẹ̀, ìyá onídìrí ọ̀dà pé ìyá ti lọ on exile torá àgbúrò òyà mọ́. Ẹ mọ̀ pé nígbà tó ti declare èèyàn wanted, ìjọba sì ń ṣe nǹkan kan tí sì ń kọ èmi lóminú, tí sì ń kọ mí lóminú dì sí pé ṣé kì í ṣe pé ìyá onítìrí ṣé kì í ṣe irinṣẹ́ ìjọba. Ìdí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ rèé, ìgbà tá a kọlu lé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ gan nígbà yẹn, wàláì olóyè Sunday Ìgbòho òòṣà ò ṣe tó ń tí ìyá onítìrí ṣe. Olóyè Sunday Ìgbòho òòṣà kò fibì kankan declare orílẹ̀-èdè. Olóyè Sunday Ìgbòho òòṣà kò fi ibi kankan kọlu ọ́fíìsì gómìnà. Olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ kò fi ibì kankan yin ìbọn sí àwọn ọmọ ológun, kò fi ibì kankan yin ìbọn sí àwọn ọlọ́pàá, kò fi ibì kankan yin ìbọn sí àwọn àmọ̀tẹ́kùn, kò fi ibì kankan hu ìwà ìdàlúrú àbí ìwà agbésùmọ̀mí. Gbogbo wa náà la sì mọ bí ìrìn àjò ìyá onítìrí nínú Yorùbá Nation bó ṣe jẹ́. Oore lọ̀pọ̀ ọmọ Yorùbá rò pé ìyá onítìrí fẹ́ ṣe wọ́n ń gbà yẹn, láì mọ̀ wípé ìyá onítìrí fẹ́ da gbogbo ètò tí wọ́n ti tò lẹ́rù ni. Ọ̀rọ̀ mi síjọba wá ní pé pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí ìyá onítìrí gbé, one, ilé tí ọkọ rẹ̀ tó rà fún tí ń gbé ní Ìkẹjà, tí àlè rẹ̀ Tábíọ́lá rà fún tí ń gbé ní Ìkẹjà, ṣé ìjọba fẹ́ sọ pé àwọn ọmọbẹ̀ ní kí ló dé tí wọn ò tí ì lọ rèé dáwó? 2, kí ló tèkì ìjọba láti wá ìyá onítìrí kan sì ti wá fi ojú rẹ̀ ba òfin orílẹ̀-èdè Nàìjíríà? Torí pé ọ̀rọ̀ náà ó díjú, ó dẹ̀ ń kọ mí lóminú púpọ̀ jù. Ọ̀pọ̀ àwọn tán lórí ọ̀fẹ́ láti jẹ ìyà struggle, kí lẹ̀ṣẹ̀ wọn ń gbà náà tẹ́ ẹ fi kó wọn sí gbágá? Kí lẹ̀ṣẹ̀ olóyè Sunday Ìgbòho òòṣà ń gbà yẹn tẹ́ ẹ fi dìgbò lu ilé ẹ̀? Tí bọ́pọ̀lọpọ̀ tó lóyè Sunday Ìgbòho ń ṣe ń gbà náà ni pé ẹ̀yin ajínigbé ẹ fi ilẹ̀ bàbá mi lẹ̀. Ilẹ̀ṣẹ̀ tó ṣe ìjọba, torí mi ò rẹ́ṣẹ̀ mi. He holds very peaceful rally across the length and breadth of Yoruba land. Olóyè Sunday Ìgbòho òòṣà ó ṣe rally ní Ọ̀ṣun, very peaceful, kódà àwọn DSS wà ń bẹ̀ gbà náà lọ. Àwọn civil defence wọ́n ń bẹ̀ ń bẹ̀, àwọn ọlọ́pàá wọ́n ń bẹ̀ ń bẹ̀, sójà wọ́n ń bẹ̀ ń bẹ̀, ìyẹn l'Óṣogbo. Ìgbà tó ṣe rálì ní Èkìtì, kódà àmọ̀tẹ́kùn, mọ́tò tó lóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ tó dúró sí tí fi ń bá gbogbo èèyàn sọ̀rọ̀, ó jẹ́ mọ́tò àmọ̀tẹ́kùn. Ondo State náà bákan náà, torí wípé Gọ́vnà Rótìmí Akérédolú òun tiẹ̀ kojú oró sí ìfipábánilò, ìbá oko ẹni jẹ́, ìjínigbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wọ́pọ̀ nígbà náà lọ. Ogun State bákan náà, àmọ́ ń gbẹ̀yìn ẹ padà dígún, ẹ sì ṣígun wọlé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ, which I happen to be one of the victims. Kí wá ló ṣẹlẹ̀
tá a fi wá gbọ́ nǹkan kan lórí ìyá Onítìrí. ṣé Abíọ́lá lẹ̀ ń bọ̀wọ̀ fún ni àbẹ́yìn gangan lẹ̀ ń sponsor arábìnrin yìí? torí pé wọn ò dákẹ́, yes, wọn ò dákẹ́ láti máa dún màhúrú mọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. eléyìí ni mo wá ń wò títí tí mo tó fi come across broadcast eléyìí tẹ́lẹ̀ ìbò ń pè ní ọ̀rọ̀ àpilẹ̀kọ téèyàn máa ń báráàlú rẹ̀ sọ, eléyìí tí èyí tá ń pè ní Adelé tó ṣe. mo fẹ́ wá fídíò yẹn kí n dẹ̀ play rẹ̀ fún yín. fídíò yẹn kí n dẹ̀ fi hàn yín torí pé wọn ò yéé ṣe kíni, wọn à yéé dún màhúrú mọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ẹ̀yin náà gbọ́. IYP àti DRY. Ìkíni mi tún lọ sí ọ̀dọ̀ ìyá wa àti olùgbàlà ti ẹ̀yà Yorùbá, olóyè ìyáàfin Dupe Onitiri'S Abíọ́lá. Mo kí àwọn ọmọ ogun wa àti akọni wa tí wọ́n jí gbé, tí wọ́n ṣe ìkọlùkọgbà wọn, tí wọ́n sì lù wọ́n. Ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024 láti ọwọ́ ìjọba ọ̀daràn orílẹ̀-èdè Nàìjíríà ti Tinubu. A kò lè lọ ṣe ẹjọ́ kankan pẹ̀lú Nàìjíríà ní ìlú Nàìjíríà nítorí wípé orílẹ̀-èdè ni wá, wọ́n sì wá gbógun tì wá ní orílẹ̀-èdè wa. DRY, Democratic Republic of Yorùbá, a kò sí lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé a ti jẹ́ orílẹ̀-èdè ṣáájú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀.
yìí nítorí èyí a ti wà lábẹ́ òfin àgbáyé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tuntun ní Áfíríkà tó sì dádúró fún ara rẹ̀. Nítorí náà gbogbo àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá àti àwọn ọmọ ogun ti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fi sẹ́wọ̀n tí wọ́n sì ṣe ìpalára nípasẹ̀ ìgbógun ti àwọn ọmọ ogun wa ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ tọ́jú wọn nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà wá gbógun tì wá tí wọ́n sì ṣe ìkọlùkọgbà wọn ní orílẹ̀-èdè wa Democratic Republic of Yorùbá. Ìjọba wa yóò dá gbogbo ẹ̀ka àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé wọ́n dá wọn lẹ́bi lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà èyí tí kìí ṣe òfin DRY. Ṣùgbọ́n fún ìwà ọ̀daràn tó ga wọ́n máa ṣe àmójútó àwọn ẹlẹ́wọ̀n pẹ̀lú àwọn ọ̀wọ̀ọ̀wọ́ tí wọ́n sì máa rán wọn padà sí orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé wọ́n wà lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Mo kí olóyè ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá lẹ́ẹ̀kan sí fún àṣeyọrí àrà ọ̀tọ̀ lórí ìdásílẹ̀ àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí aṣojú ìgbà díẹ̀ fún gbogbo ìpínlẹ̀ méjèèjì ti Democratic Republic of the Yorùbá. Lónìí yìí ni ìgbésí ayé àwọn ọ̀dọ́ ti di ọ̀tun nítorí wípé àwọn ọ̀dọ́ jẹ́ aṣojú gbogbo ọ̀la nítòótọ́ pẹ̀lú Ọlọ́run aláfẹ̀yìntì wa. Olóyè ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá ṣe ìlérí pé àwọn ọ̀dọ́ la máa darí ìjọba a ó sì ṣe àkóso ìjọba. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn a ti gbọ́ pé àwọn ọ̀dọ́ ni aṣáájú ọ̀la ṣùgbọ́n kò fìgbà kankan wá sí ìmúṣẹ. Ní báyìí Chief Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá ti ṣe àṣeyọrí wípé àlá àwọn ọ̀dọ́ yóò wá sí ìmúṣẹ fún gbogbo ẹ̀yà àwa ọmọ ìbílẹ̀ Yorùbá lápapọ̀. Gbogbo àwọn ọ̀dọ́ ẹ dìde báyìí ẹ sì jẹ́ ká mú àwọn àyànmọ́ wa lọ́wọ́ papọ̀ fún àǹfààní orílẹ̀-èdè wa àti ọjọ́ iwájú wa láti ìsinsìn lọ títí di òpin àkókò. Ẹ jẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́ káàkiri àwọn ìpínlẹ̀ méjèèjì dìde kí wọ́n sì darapọ̀ mọ́ àwọn ènìyàn orílẹ̀-èdè Democratic Republic of Yorùbá DRY. Democratic Republic of Yorùbá ní orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé àti orílẹ̀-èdè karùndínlọ́gọ́ta ní ìwọ̀ oòrùn Áfíríkà tí wọ́n pa ààlà pẹ̀lú Republic of Nigeria àti Republic of Benin. Èyí ni ṣíṣe Ọlọ́run Olódùmarè. Ẹ jẹ́ kí gbogbo ènìyàn gbóríyìn fún orúkọ Ọlọ́run ní gíga jùlọ. Kí Ọlọ́run bùkún IYP, kí Ọlọ́run bùkún DRY. Ẹ̀yin ọmọ Yorùbá ǹjẹ́ àti wá wọ one chance báyìí. Àkọ́kọ́ ná ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹni tí wọ́n fi ṣe ìtẹ́rímọ̀ ẹ̀dì bí ṣe ń sọ̀rọ̀ bí akótọ́bánu ṣé ń ka Yorùbá ní àbíyàn kọ́ fún. Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn sọ kàn lọ léèwé kò ṣe gbá kan kò ṣe kẹ́ tí bá ń ka èbó àbí ń ka Yorùbá gan yóò dán lẹ́nu rẹ̀ fluently ni. Ẹ wo bẹ́lẹ̀ yìí ṣe ń sọ̀rọ̀ ẹ̀ tó wá lẹ́ẹ̀ tó ń pè ṣé ó yẹ kẹ́ ẹ tó ṣẹ̀ṣẹ̀ máa lu agogo pé káwọn èèyàn wá darapọ̀ mọ́ yín ni tó bá ṣe pé lóòótọ́ ló dá yín lójú pé ẹ ti gba orílẹ̀-èdè. Ẹ̀yin náà wò ó kí ló fẹ́ jẹ́ hope àwọn ọmọ tí wọ́n kó tẹ́ fi mọ̀ kí lórí burúkú ìnìyá Onítìrí àti arákùnrin tá ń pè ní Ọmọbọ́lájí Adéwálé Victor. Mo yẹ eléyìí náà torí pé kí ni ó sọnú ọ̀rọ̀ tó sọ yìí wípé àwọn ò ṣe tán o láti bá ìjọba sí ẹjọ́ lórí àwọn tí wọ́n kó torí wípé àwọn ti gba orílẹ̀-èdè ṣe é rí pé ọ̀rọ̀ aláìní làákàyè ni. Níbo ni kóòtù tí wọ́n wà
ti DPR àbí ti DRP àbí DRY sorry Democratic Republic Yorùbá wọ́n ń sọ wọ́n láwọn ní bọ́dà pẹ̀lú Nàìjíríà àti Benin Republic. Ẹ dákun, níbo ni àwọn aṣọ́bodè wọn ń bo láwà? Owó wo ni wọ́n ń ná? Ṣé náírà ni? Ṣé dọ́là ni? Ṣé sẹ́fà ni? Ṣé páǹsì ni? Kábíyèsí rẹ̀ Ọlọ́run, ọmọ kú sùúrù o. Ó tún wá dáhùn ó ní wípé káwọn ọ̀dọ́ ó jáde, àwọn ọ̀dọ́ tẹ́ ẹ fẹ́ fẹ̀mí rẹ̀ ṣòfò, àwọn ọ̀dọ́ tẹ́ ẹ fẹ́ wéèsì, tẹ́ ẹ fẹ́ gbọ́jà ọ̀la wọn. Over 50 people ló wà ní àhámọ́ báyìí. Ẹ tún pe àwọn míì kan tó máa bọ̀ ká wá darapọ̀ mọ́ yín. Bí wọ́n bá darapọ̀ mọ́ yín, a jẹ́ pé tí wọ́n bàjẹ́. Ó mà ṣe o. Èèyàn kan kì í já wá dé ọ̀pọ̀ èèyàn ní ń jẹ́ jàmá. Bí ẹ bá ti ẹ̀ fẹ́ gba orílẹ̀-èdè tẹ́ ẹ fẹ́ dìklẹ́ orílẹ̀-èdè níbo lẹ fi rú àwọn ọ̀nẹ́rìṣà sí. Aláké ńkọ́, Àwùjalẹ̀, Ewì Àdó, Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí. Dèjì Àkúrẹ́ ńkọ́, Àkárìgbò tìlú Rẹ́mọ. Ọba Olúgbò ńkọ́, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ńkọ́, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ń bolẹ̀ fẹ́ wọn wà, Aláàfin Ọ̀yọ́ ńkọ́. Gbogbo àwọn wọ̀nyí ń bolẹ̀ ti bá wọn ṣèpàdé. Sẹ́nítọ̀ mélòó tó jẹ́ ti ìran Yorùbá ilé-ẹjọ́ ṣèpàdé pọ̀? Rẹ́ẹ̀pù tó jẹ́ ti Yorùbá mélòó ńlẹ́jọ́ jókòó? State Assembly mélòó tó jẹ́ ti ìran Yorùbá ilé-ẹjọ́ ṣèpàdé pọ̀? Yóò Onítìrí ò ní ṣe oríire. Àwa wítàwí Ìjìnlẹ̀ Marcus ó ní káwọn òpònú wọn máa jó wọn máa yọ̀ torí ìjọba Amẹ́ríkà ti bá wọn dá sí pé ìjọba Amẹ́ríkà ti kọ̀wé sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣé gbogbo wa la wá kú lórí ni? Ṣé gbogbo wa la sì ya amukun mẹ́kọ ni? Ìjọba Amẹ́ríkà tó sì sign bilateral agreement pẹ̀lú ìjọba Nàìjíríà pẹ̀lú àjọṣepọ̀ tó sì wà láàrin wọn. Kí ló dé táwọn ìyá Onítìrí tó lódùmarè kàn rán wọn wá kán wá fìyà jẹ ìran Yorùbá táwọn òpònú kan sì tó ń tẹ̀lé wọn? Wọ́n kó àwọn kan sí gbágá, ọ̀rọ̀ wọn ò tí ì lójútùú, ẹ tún ń pè fún àwọn míì pé kán bọ́ta. Ẹ ti ẹ̀ jẹ́ ń béèrè kí ló dé gan tí ìyá Onítìrí àti àwọn ikọ̀ rẹ̀ fi wo kókó mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbógun tì. Àìlásọ lọ́rùn pàká ó mọ̀ tóun àpérò fọmọ eriwo. Lóòótọ́ láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ olúùlú ìran Yorùbá nílẹ̀ Ìbàdàn, ibi tá a wèrè yìí lọ rèé ta fúláàgì sí House of Chiefs Parliament Building fún gbogbo Western Region nìyẹn. That is the Parliament Building for Western Region. Ẹ kàn ṣàdédé mú fúláàgì ẹ lọ rèé ta síbẹ̀. Àwọn ọmọ ọlọ́mọ kí lẹ fẹ́ ṣe sí wọn? Ẹ wá ń ṣe broadcast òfò, ẹ ń ṣe broadcast àdánwò, ọwọ́ ń kàwé bí akótọ́bánu, ẹ wá ń kàwé bí ẹni ẹ ti fi làákàyè rẹ̀ jọba.
ẹ má jẹ́ ń lò ń fídíò, ẹ jẹ́ ń play rẹ̀ bí ọ́díò kẹ́ ẹ lè gbọ́n tó pònú arákùnrin tó sọ dáadáa. ẹ mọ̀ pé àwọn òbí àbá fámílì àwọn tán kó gan ó yẹ wọn ó pè ya Onídìrí lẹ́jọ́. ẹ máa gbọ́. ẹ jẹ́ ń sọ èyí straight. ìyá Onítìrí ò sí ń bẹ̀ nígbà tí wọ́n ń design anthem yìí o. And I'm happy to tell you, this anthem belong to Ọ̀ṣun State. Àwa Yorùbá nation a adopt ẹ̀ ní wípé kó máa jẹ́ orin fún gbogbo ìran Yorùbá níwọ̀n bá àgbà tó ti jẹ́ orin tó so wá pọ̀. Torí náà ńkọ́ DRY àbí kí lẹ́ porúkọ ara wọn ò ní ẹ̀tọ́ sí anthem yìí rárá. Tí wọ́n bá fẹ́ ní anthem kí wọ́n lọ rèé ṣe tiwọn. Ká lọ rèé ṣe tiwọn ká kọ́ jáde. Ká fi ti ojúlówó ọmọ Yorùbá anthem yìí ká fi sílẹ̀. And I urge Ọ̀ṣun State government to sue these people. Yes. Sue Dupe Onitiri, ẹ sue Mobọ́lájí Johnson, ẹ sue Ìjẹ̀lẹ̀ Marcus, ẹ sue Black Goat, ẹ sue wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí n ti rántí ó kọ wọn. Àjàkáyé gbogbo wọn bámbámbámbám. Ẹ sue wọn for impersonation. Tẹ́ ẹ bá wo orí flag yẹn gẹ́gẹ́ flag tí wọ́n ń lò yẹn Yorùbá nation ló wà níbẹ̀. Kì í ṣe Democratic Republic of Yorùbá. Ìyá Onítìrí mọ̀dàrú òbó olè ó sì mú gbogbo ìrìn àjò ó sì bàjẹ́. ẹgbọ́ speech wèrè. Democratic Republic of the Yorùbá IYP àti DRY. Ṣé orílẹ̀-èdè méjì náà gbà ní? lọ sí ọ̀dọ̀ ìyá wa àti olùgbàlà ti RIY ẹ̀yà Yorùbá olóyè ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá. Mo kí àwọn ọmọ ogun wa àti akọni wa tí wọ́n jí gbé tí wọ́n ṣe olùkọ́gbà wọn tí wọ́n sì lù wọ́n. Ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024 láti ọwọ́ ìjọba ọ̀daràn orílẹ̀-èdè Nàìjíríà ti Tinubu. Ṣé ẹ gbọ́ o? A kò lè lọ ṣe ẹjọ́ kankan pẹ̀lú Nàìjíríà ní ìlú Nàìjíríà nítorí wípé. Ẹ̀yin náà gbọ́ pọ́ìntì yẹn, a kò lè lọ ṣe ẹjọ́ kankan nílùú Nàìjíríà. That means to say àwọn ọmọ tán kò yẹn ìjọba ó pa wọ́n dànù. Kò sí ní táwọn olórí burúkú ìfẹ́ ṣe sí. Bídí bá bàjẹ́ tó nídìí ni ọ́ dá o. Abánidá kan kì í bá ní débẹ̀. Abánidébẹ̀ kan kì í bá ní dá. Àwọn ìyá onídìrí àwọn olórí burúkú sẹ̀tì wọ́n ti ti àwọn èèyàn sínú iná wọ́n ti yọ sọ́ọ̀kì. Ẹ máa gbọ́ lọ. Orílẹ̀-èdè ni wá wọ́n sì wá gbógun tiwa ní orílẹ̀-èdè wa.
jẹ́ orílẹ̀-èdè ṣáájú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Nítorí èyí a ti wà lábẹ́ òfin àgbáyé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tuntun ní Áfíríkà tí ó sì dádúró fún ara rẹ̀. Nítorí náà gbogbo àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá àti àwọn ọmọ ogun ti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fi sẹ́wọ̀n tí wọ́n sì ṣe ìpalára nípasẹ̀ ìgbógun ti àwọn ọmọ ogun wa ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ tọ́jú wọn nítorí pé kíjọba máa bá yín tọ́jú wọn ṣe é gbáwo lórí burúkú tí wọ́n sì ṣe ìkọlùkọgbà wọn ní orílẹ̀-èdè wa Democratic Republic of Yorùbá. Ìjọba wa yóò dá gbogbo ẹ̀ka àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé wọ́n dá wọn lẹ́bi lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. ṣẹ́gbọ́n tá sọ ìjọba wọn yóò dá gbogbo ẹ̀ka ẹlẹ́wọ̀n sílẹ̀. ṣe rí i pé Yorùbá ọ̀dẹ̀ ló sọ. Yorùbá amukunmẹ́kọ ẹ̀ dá ẹ̀ka ẹlẹ́wọ̀n sílẹ̀. Dàmísù ṣe ẹ̀ dá prison sílẹ̀. kì í ṣe pé ẹ fẹ́ ṣí àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ pé ká máa lọ sẹ́rí párákùnrin yóò gbọ́ Yorùbá. ẹ sì sún àpẹẹrẹ yìí kì í ṣe Fúlàní. ṣé ẹ sún àpẹẹrẹ kì í ṣe Fúlàní bóyá ó yọ ó kọjá ni. bóyá ń dọ́gba àtàṣe ẹ̀ mọ́ràn Yorùbá. iye Onítìrí ò ní ṣe oríire sẹ́ẹ̀. ẹ máa gbọ́ lọ. èyí tí kì í ṣe òfin DRY ṣùgbọ́n fún ìwà ọ̀daràn tó ga wọ́n máa ṣe àmójútó àwọn ẹlẹ́wọ̀n pẹ̀lú àwọn ọ̀wọ̀ọ̀wọ́ tí wọ́n sì máa rán wọn padà sí orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé wọ́n wà lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Mo kí olóyè ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá lẹ́ẹ̀kan sí fún àṣeyọrí àrà ọ̀tọ̀ lórí ìdásílẹ̀ àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí aṣojú ìgbà díẹ̀ fún gbogbo ìpínlẹ̀ méjèèjì ti Democratic Republic of the Yorùbá. Lónìí yìí ni ìgbésí ayé àwọn ọ̀dọ́ ti di ọ̀tun nítorí wípé àwọn ọ̀dọ́ jẹ́ aṣojú gbogbo ọ̀la nítòótọ́ pẹ̀lú Ọlọ́run. wọ́n tó ti ń ta àwọn ọ̀dọ́. Olóyè ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá ṣe ìlérí pé àwọn ọ̀dọ́ la máa darí ìjọba a ó sì ṣe àkóso ìjọba. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn a ti gbọ́ pé àwọn ọ̀dọ́ ni aṣáájú ọ̀la ṣùgbọ́n kò fìgbà kankan wá sí ìmúṣẹ. Ní báyìí Chief Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá ti ṣe àṣeyọrí wípé àlá àwọn ọ̀dọ́ yóò wá sí ìmúṣẹ. tí ọ̀wá ṣàṣeyọrí ní kàmá Yorùbá sẹ́wọ̀n ni wọ́n ń pa àwọn ọmọ Yorùbá dànù ayé yóò ń dirí yóò ní í dáa. ẹ sì jẹ́ ká mú àwọn àyànmọ́ wa lọ́wọ́ papọ̀ fún àǹfààní orílẹ̀-èdè wa àti ọjọ́ iwájú wa láti ìsinsìn lọ títí di òpin àkókò. Ẹ jẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́ káàkiri àwọn ìpínlẹ̀ méjèèjì dìde kí wọ́n sì darapọ̀ mọ́ àwọn ọ̀dọ́ tó bá polú ó dìde. Democratic Republic of Yorùbá DRY Democratic Republic of Yorùbá ní orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé àti orílẹ̀-èdè karùndínlọ́gọ́ta ní ìwọ̀ oòrùn Áfíríkà tí wọ́n pa ààlà pẹ̀lú Republic of Nigeria àti Republic of Benin. níbo custom office àwọn wèrè wà níbo ni immigration office òpònú yìí wà. Ọlọ́run Olódùmarè ẹ jẹ́ kí gbogbo ènìyàn gbóríyìn fún orúkọ Ọlọ́run ní gíga jùlọ kí Ọlọ́run bùkún IYP kí Ọlọ́run bùkún DRY. kí Ọlọ́run bùkún RYP kí Ọlọ́run bùkún DRY orílẹ̀-èdè mélòó wọ́n gbà. ṣe rí pé àwọn gẹ́gẹ́ ti wà confused fúnra wọn. kí Olúwa bùkún DRY kí Olúwa tún bùkún RIP ọ̀dọ́ náà rest in peace náà ní RIP yíyẹn. Rest in peace. Kí ló dé? Kí ló dé tí ìran Yorùbá wí báyìí? Mo sọ̀rọ̀ yìí ní program bíi méjì tí mo ṣe sẹ́yìn pé ẹgbádìẹ ta ẹ̀fowó ra owó. Adìẹ ń bímọ. Ó ń bímọ jaburata. Adìẹ lè bí 20 ọmọ. Ó lè bí 15. Ṣé ẹ mọ̀ pé ń pọ̀ sí ni? Ẹ wá ládìẹ òpó ọmọ rẹ
ẹ ládìẹ ẹni ọ̀pọ̀nmọ́ rẹ adìẹ tẹ́ ẹ ní ọ̀pọ̀nmọ́ rẹ òun ni Professor Banji Akíntóyè àtolóyè Sunday Igboho ẹ bá gbádìẹ ta ẹ fowó rawó àwo tẹ́ ẹ mọ̀ fowó rà ó mọ̀ níyà Onítìrí. Ìyá Onítìrí àwo rẹ̀ yẹ́yin méjì ọkọ́kọ́ pa ìkan ó lù kán pọ́npọ́ ẹlẹ́ẹ̀kejì ó jù sínú àdánwò tó jù yín sí náà lẹ̀wọ̀n tí ń kọ́yìn ọmọ Yorùbá sí àdánwò tó jù yín sí òun náà ni ilé àtọ̀nà yín tí wọ́n ń wó èéṣe ìgbà wo nìran Yorùbá tó fẹ́ lọ́pọlọ ìgbà wo la tó fẹ́ jókòó ká ronú dáadáa a ṣe rí ọ̀nà ńlẹ̀ tá a mọ̀ rin inú igbó kí ni ń fà á kí ló tá rí òótọ́ lẹ̀ tí ó sì wù wá ká máa rìn nínú irọ́ àwọn tó gbé òótọ́ dání ẹ túìsì ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ẹ wá lọ rèé tẹ̀lé onírọ́ èyí Ìjìnlẹ̀ Marcus ó ń sọ lọ́jọ́ wo wípé Amẹ́ríkà ó kọ̀wé sáṣíwájú gbogbo àwa tá à ń sọ̀rọ̀ against DRY ó dákọ kódà ó dá orúkọ Aláàjì Oríyọmí Hamzat ìjọba Nàìjíríà ó sọ fún wa ká lọ rèé bring it down ṣe rí pé ìjìnlẹ̀ yẹn orí rẹ̀ ti dàrú ó dàbí wípé orílẹ̀-èdè tó wà yẹn òtútù yẹn ti kó sí lọ́pọlọ beyond ordinary débi wípé kò ní thinking faculty ẹ̀ ó ti lò ẹ̀jẹ̀ ara rẹ̀ ó ti dàpọ̀ mọ́mi ìkan ò wá ṣiṣẹ́ dáadáa fún kan mọ́ torí bẹ́ẹ̀ èèyàn ò bá ya wèrè tí ò sì ya amokun mẹ́kọ tí ò ya amokun mọ́gàrí ò ní sọ pé gbogbo àwọn tí ń sọ̀rọ̀ pátápátá lórí ọ̀rọ̀ ọ̀nà wèrè tẹ́ ẹ gbàlẹ́ lórílẹ̀‐èdè kẹ́níjọba Amẹ́ríkà dá sí ìjọba Amẹ́ríkà wá ní ìjìnlẹ̀ orí yín ti burú o ẹ̀yin àtàwọn ikọ̀ yín ẹ ti ya wèrè ẹ̀ ń sí èrè eré yín ti bàjẹ́ eré yín ti fọ́ àníṣe mo sì ń béèrè ẹ̀yin òpònú tẹ́ ń jókòó ti ìjìnlẹ̀ tẹ́ ń jókòó tì lórí ibi tó ti ń ṣe prógráàmù ẹ̀ tí ń jókòó 10 hours kí ló dé tẹ́ ẹ̀ discuss nípa àwọn ọmọ tí ń bẹ́nu àhámọ́ bẹ́ẹ̀ òbí kan sì lẹ́yìn olórí burúkú yẹn ẹ̀yin náà dẹ̀ bímọ ara àwọn tó dùn mí ní irú ọmọ obìnrin ọmọ tó ní ọjọ́ ọ̀la tó dáa àtòun àti bàbá ẹ̀ tá wá ń bẹ nínú àhámọ́ kò sí àní-àní ẹ̀wọ̀n gbére tàbí ká yẹgi fún wọn ìní tí ń bẹ ńlẹ̀ yìí náà treason and felony ẹ wá fi ìṣẹ́jú kan kẹ́ ẹ fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbà wọ́n lẹ̀ ẹ wá lé ẹ̀ ní ṣe case pẹ̀lú wọn pẹ̀lú Nàìjíríà tẹ̀rí pé ẹ̀sìn kúrò ní Nàìjíríà ló tó kó wọn ìgbà tí ò sí agbẹjọ́rò tó fẹ́ dúró pẹ̀lú yín agbẹjọ́rò tó bá jáde irú ẹ̀ ó yẹ wọn ó gba gbogbo iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ni. tó bá ṣe pé irú olóyè Sunday Igboho ẹ wo ìgbà tán káwọn ẹ̀ta kó wa lọ Àbújá ẹ mọye lawyers tó dìde including SAN wípé ìyá yìí ọ̀gbọ́lọ̀ jà àwọn ọmọ Yorùbá gbé ìyá Onítìrí ká ní n tó ṣe ká ní ìlànà òtítọ́ ni ó ti rí àwọn ajàfẹ́tọ̀ọ́ tí wọ́n ti dìde lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí ìjọba kó ẹ kàn lọ fi àwọn ọmọ ọlọ́mọ ẹ lọ fi wọ́n ṣòfò ẹ kàn lọ fà àwọn ọmọ ọlọ́mọ ẹ lọ fi wọ́n sọfà lásánlàsàn ẹ wá jókòó òfò sórí social media
gbogbo yín pátápátá ẹ̀ ní lálẹ́ èpè kọ́ tó bá sì jẹ́ pé náà ni bí ó ṣe rí ni mo ṣe sọ yẹn. olóyè Sunday Igboho Àdìsá ọmọ aládìíkún ọmọ aládé ládé aláàfin ọ̀ládé adé orí aládìíkún la gbà fáláàfin. ìwọ tó bá wá rí ọ lójú pàdé aládìíkún kọ́ tó o bá pàdé aláàfin lọ́nà kó o béèrè. Ìyá Onítìrí ọba yéjé ọbọ̀rún jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí bó o ṣe ń lo oògùn fáwọn èèyàn tó ń fo oògùn dè wọ́n mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló tú. ṣẹ́ni ẹ gbalé lọ́wọ́ rẹ̀ tán wọlé wọn. àwa wíta ìwé kan ń pè mí kàkà kó sọ̀rọ̀ tútù ń bẹ̀ mí sọ̀rọ̀ bínú èmi ọmọ mi ni mi ọmọ ọjà bá èṣù láàlú gbiri òkú abániwọ́rẹ̀ bá rí dẹ́bọ́ra tí jẹ́ látọ́ pa. bàbá nílé rẹ kọ́ wọ́n wó ìṣòro tiẹ̀ nù. We are less concerned about that. bá a ṣe rí la ṣe sọ. bàbá wa ní ò rí bẹ́ẹ̀ ó ní làákàyè téèyàn fi máa ń gbà bá àyàn sọ̀rọ̀ pé ilé mi kọ́ o. I told her mo lè rìkọ́ọ̀dù gbogbo tẹ́ ń sọ yìí kí n dẹ̀ play rẹ̀ bọ̀ tó bá mà pa bí àwọn dà ká máa bọ̀ Nàìjíríà a supervise ni wọn ó ṣe dẹ́wọ̀n because we let the whole world knows pé wọ́n wà lára àwọn sponsor fáwọn terrorist tí wọ́n lọ rèé digun ja secretariat Ìbàdàn bọ́ a fẹ́ ṣe bẹ́ẹ̀. ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe tẹ́ẹ̀fì dá gbogbo nǹkan padà sí bó ṣe wà. ẹ kẹ́kọ̀ọ́ kúrò ńlá ẹ yé gborílẹ̀-èdè wèrè lórí afẹ́fẹ́ orílẹ̀-èdè rádaràdán àtúrọ̀ tàbí èlùbọ́ gbogbo. mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ́ àmọ́ èyí tí mo sọ yìí mo mọ̀ pé ó yẹ kó ti yé yín dáadáa. òṣàbò ò lè gbé ìran Yorùbá ọ wá ṣe wọn bó ṣe bá wọn. Ìyá Onítìrí orí burúkú tó kó bọ́kọ rẹ tó kó bá àlè rẹ má kó bá gbogbo ìran Yorùbá ó ṣe dórí burúkú rẹ ṣe àtàwọn tẹ́ ẹjọ́ ń sorí burúkú àwọn bí Ìjìnlẹ̀ ẹ dórí ibú yín ṣe. mo kọ́ lóye Sunday Àdìsá ọmọ Adéyẹmọ lẹ́ẹ̀kan ṣe ẹ kú sùúrù ẹ kú kó lè dáa. mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn òde àní rí dààmú o àní rí jàǹbá ayé. ojú tẹ́ ẹ sì fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní dí. àlùbáríkà àwọn tó lóye tọ́lọ́dùmarè tó kólé ayé lé lọ́wọ́. èmi ní máa wá ẹ̀yin náà ní máa bá àní fẹ́ni kankan ṣàwátì. òru yìí tí í ṣe òru ọjọ́ Jímọ̀ a wà ní aago kan àbọ̀ báyìí lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo yín ò ní mọ̀ nira igbe ìnira ò ní dónlé ọmọ Yorùbá kankan igbe ìnira ọmọ dún lọ́dọ̀ Ìyá Onítìrí ni àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayé lọ́wọ́. mo kọ́ lóye Sunday Igboho mo kí bàbá bá jẹ́ Akíntóyè ọ̀pọ̀ àwọn èèyàn bí mí léèrè pé kí ni mo rí sí lẹ́tà tó lóye Sunday Igboho ṣàkọ́ tó lóye Sunday Igboho Professor bá jẹ́ Akíntóyè àti bàbá wa kẹta tí ẹ kọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ọ̀rọ̀ tí àwọn Afẹ́nifẹ́re sọ no comment for now àmọ́ màá sọ̀rọ̀ lórí ẹ̀ mò ń wò dáadáa fínífíní. I will read the letter to you. Yes, I will read the letter, but not this night. Kìí ṣe lóru yìí. Yóò máa jẹ́ ọjọ́ mi ọjọ́ rẹ ni. God bless everybody. Gbogbo ọmọ Yorùbá pátápátá, God bless you all. Gbogbo adarí ìran Yorùbá, God bless you all. Olóyè Sunday Igboho, Professor Banji Akíntóyè, àti gbogbo ẹ̀yin èèyàn jàǹkàjàǹkà tẹ́ ẹ nítumọ̀
nínú struggle ìran Yorùbá. God bless you all. Thank you. Good night.